Efcc ń ṣọ́ àwọn gómìnà mẹ́ta tí wọ́n fẹ́ pààrọ̀ bílíọ̀nù tí wọ́n jí kó nípínlẹ̀ wọn. Bí ìgbà tí ikú ń dẹdẹ̀dẹ̀ tí dẹ̀dẹ̀ ń dẹkú ni ọ̀rọ̀ rí láàrin àwọn gómìnà ilẹ̀ wa mẹ́ta kan tí wọ́n ń ṣèjọba lọ́wọ́ báyìí àti iléeṣẹ́ tó ń gbógun ti ìwà àjẹbánu àti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù Efcc tí wọ́n jí owó ìpínlẹ̀ wọn kó pamọ́ tí wọ́n sì ń wá ọ̀nà tí wọn yóò fi pààrọ̀ rẹ̀ kí owó náà tó bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ nítorí ìkéde tí báǹkì àpapọ̀ ilẹ̀ wa ṣe pé àwọn fẹ́ pààrọ̀ àwọn owó ilẹ̀ wa kan. Wọ́n láwọn gómìnà ọ̀hún fẹ́ pààrọ̀ owó yìí kó tó di ọjọ́ 15 oṣù kejìlá ọdún yìí tí owó tuntun míì yóò gbòde. Ọgbọ́n tá a gbọ́ páwọn gómìnà náà fẹ́ dání láti lo bílíọ̀nù rẹpẹtẹ náà fi san owó oṣù àwọn òṣìṣẹ́ wọn nípa sísan owó fún wọn sí àtẹ́lẹwọ́ kálukú wọn yàtọ̀ sí báǹkì tí wọ́n ti máa ń gbà á tẹ́lẹ̀. Alága àjọ tó ń gbógun tiwa ìbàjẹ́ àti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù Abdulrasheed Báwà ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ fún ìwé ìròyìn Daily Trust lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí. Ó ní olóbó ti ta àwọn pé gbogbo ọ̀nà làwọn gómìnà wọ̀nyí ń wá láti kó owó tí wọ́n jí kó pamọ́ náà jáde kí wọ́n sì fi san owó àwọn òṣìṣẹ́ láti lè fi gba owó dọ́là padà. Báwà ní àwọn ń ṣọ́ àwọn gómìnà mẹ́ta tí wọn kò fẹ́ dárúkọ wọn náà tí wọ́n tọ́jú bílíọ̀nù owó ilẹ̀ wa pamọ́ tí wọ́n sì ń wọ́nà bí wọn yóò ṣe lò ó kó tó lùgùdẹ̀ mọ́ wọn lọ́wọ́. Méjì nínú àwọn gómìnà yìí ló ní wọ́n wá láti apá òkè ọya nígbà tí ẹnìkan tó kù wá láti apá ìsàlẹ̀ ọya. Ó fi kún un pé àwọn kò mọ bí àwọn gómìnà yìí ṣe fẹ́ ṣe láti san owó oṣù àwọn òṣìṣẹ́ pẹ̀lú náírà yàtọ̀ sí bí wọ́n ṣe máa ń gbowó wọn ní báǹkì. Àbí nígbà tẹ́nìkan tó ti ń gba owó oṣù rẹ̀ ní báǹkì tẹ́ ẹ wá jí lọ́sàn-án òru kan tẹ́ ẹ ní kó wá gbà á lọ́wọ́ yín pé ẹ máa kà á lé e lọ́wọ́ ni. A fẹ́ mọ̀rọ̀ ọgbọ́n tí wọ́n máa dá sílẹ̀ yìí gẹ́gẹ́ bí Báwà ṣe wí. Ọ̀gá Efcc yìí ní òfin ti wà nílẹ̀. Ó ní iye owó téèyàn lè gbà tàbí tó lè sọ pé òun fẹ́ san fún èèyàn ní báǹkì. Ní ti ẹnì kọ̀ọ̀kan kò gbọ́dọ̀ ju mílíọ̀nù 5 lọ nígbà tí tiléeṣẹ́ ńlá jẹ́ mílíọ̀nù 10. Ó ní gbogbo ọgbọ́n làwọn gómìnà yìí ń dá látàrí àyípadà tó fẹ́ bá 200 náírà, 500 náírà àti 1000 náírà owó ilẹ̀ wa. Bákan náà ló ní àwọn kò ní yé máa jálu àwọn ibi tí wọ́n ti ń ṣe pàṣípààrọ̀ owó ìyẹn bureau de change títí táwọn yóò fi kó owó náírà tó ti wà tẹ́lẹ̀ yìí kúrò nílẹ̀ tán. Tẹ́ ò bá gbàgbé, àìpẹ́ yìí ní báǹkì àpapọ̀ ilẹ̀ wa CBN kéde pé àyípadà yóò bá àwọn owó ilẹ̀ wa kan. Wọ́n láwọn fẹ́ fi ìgbésẹ̀ yìí fòpin sí àwọn tí wọ́n ń kó owó pamọ́ sílé, àwọn afẹ̀míṣòfò tí owó rẹpẹtẹ wà lọ́wọ́ wọn àti láti fòpin sí owó ilẹ̀ wa tó ti dọ̀tí àtàwọn èyí tí kò dáa tó wà níta. Ọjọ́ 15 oṣù kejìlá ọdún yìí ni wọ́n ní ètò náà yóò bẹ̀rẹ̀. Jọkẹ́ Àmọ̀rí ló ṣàkójọ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá lóníròyìn.